ṣe fẹ́ sí. Kí èdè, àṣà, ìṣe àti ìran Yorùbá má dùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè. Ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá àtàtà. Ká lè máa lékún nímọ̀ àtòyé. Ó yẹ alájọsùn ìlú ìlúkẹ́ fábí ẹ̀dọ̀rọ̀ bí òwe. Aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́, àṣírí òsì ní ṣe tiẹ̀ láṣẹ Ìdùmarè. Mo ṣe àṣẹ Èdùmàrè. Olú eléyìí mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá. Gbogbo ẹ̀yin ẹni iyì, ẹni ẹ̀yẹ, èyí tí ẹ máa ń darapọ̀ mọ́ ní gbogbo àpé àmọ̀túnkù dédé àsìkò yìí o. A kó àròjúbù ara wa, a kó àrètí gbọ́ ara wa. A kó ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, a kó gbójú ọjọ́ ṣe rí. A kó àsìkò yòówù tá a wà lápá ibi tẹ́yìn wà. Èyí ò ní pẹ́ yìí tẹ́ wà láàárọ̀ ẹ kú ojúmọ́. Ẹ̀yin tẹ́ wà lọ́wọ́ ìyálẹ̀ta náà ẹ kú ìyálẹ̀ta. Ẹni ó wà lọ́sàn-án ẹ káàsán. Ẹni ó wà nírọ̀lẹ́ ẹ kú ìrọ̀lẹ́. Ẹ káalẹ́ láwọn alápá ọ̀dọ̀ tiwa níbí yìí. A sì káàjì níbi tó ti ṣe wípé àjì báyìí òun lè wà lápá ọ̀dọ̀ tiyín. Láṣẹ Elédùmarè lílọ bíbọ̀ wa kò ní já sásán. Àwa ò ní báráyé fọwọ́ tì í. Àyùnlọ àyùnbọ̀ báyìí lọ́wọ́ yẹn nu. Ìrìn àjò àlọ́ọ̀dé kò ní jẹ́ tèmi, kò ní jẹ́ tẹ̀yin. Láṣẹ Elédùmarè. Oyè ìgẹjọ rèé tá à ń kíra wa káàbọ̀ sórí ètò. Nígbà tó sì tó dásìkò ká tó kíra wa wípé ká lọ re ká tó fi re pàdé. Àwa ń dúpẹ́ lọ́wọ́ ọba mi òkè tó fún wa lórí ọ̀fẹ́ láti tó fi rí ọ̀hún pàdé tí a tó fi ń ráyè ríra wa lásìkò yìí. Gbogbo ẹ̀yin tá pọ̀dọ̀ wá ẹ̀rí wípé afẹ́fẹ́ ọ̀hún ṣe bí ẹni wípé ó fẹ́ rọ̀jò. Láṣẹ Elédùmarè òjò ìtura ni á jẹ́ fún wa. Ara ò ní ní wá. Dẹ̀dẹ̀ báyìí ní rọ kókò lágbàlá bọ́gẹ̀dẹ̀ bá pọ́n ìdẹ̀ ni ara ó dẹ̀ wá kò ní lè mọ́ wa. Láṣẹ Elédùmarè. Olúwabùkọ́lá Adélékè yìí náà rèé lórí àkọ́tún ètò wa ètò yìí ìtàn dòwe láti iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà ni. A kí gbogbo èyí tẹ́ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa, a kí yín alùyín lọ́gọ̀ ẹnu pé ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa gbogbo ìgbà o. Ẹ má wàá gbàgbé wípé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ni pé kí ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa àwọn ọ̀kan òjọ̀kan ètò tí à ń ṣe lórí iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ yìí káwọn náà ò lè láǹfààní láti jẹ mọ̀kútùn rẹ̀. Ṣé ẹ mọ̀ wípé àjọjẹ báyìí ní mọ̀ ọ́ dùn, àdájẹ́ yìí gbé ní bó tiẹ̀ yó ní kì í gbé ní. Torí ẹ lè wò pé bẹ́yẹn bá dájẹ ní ó fi yó, ẹ lè dájẹ́ kẹ́ ẹ yó àmọ́ gbígbé rẹ̀ ńkọ́. Bẹ́ẹ̀ bá ṣe wá darapọ̀ mọ́ ọ lójú òpó Facebook yìí náà látún rọ̀ yìí pé kí ẹ tún máa bá wa tẹ aago ìdarapọ̀ mọ́, ìyẹn ni pé kẹ́ ẹ máa subscribe sójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Ṣé ẹ mọ̀ wípé kì í ṣe ògèdè àwọn ètò tá à ń ṣe lórí Facebook bíi nìkan o là ń gbé sórí ojú òpó YouTube yìí. Àwọn àṣẹ àkànṣe lọ́kan òjọ̀kan a máa ń gbé síbẹ̀ fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa. Láṣẹ Elédùmarè a tún ti ń gbìyànjú a ti ń ṣe àtòpọ̀ iṣẹ́ àkànṣe kan tó jẹ́ pé ojú òpó YouTube lẹ́ẹ̀tì wò. Torí ẹ̀ ni mo ṣe sọ wípé kẹ́ ẹ máa darapọ̀ mọ́ tí ó fi jẹ́ pé nígbà tí a bá gbé àwọn iṣẹ́ àkànṣe yìí síbẹ̀ kò ní jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ ròyìn fún yín. Ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti tẹ aago tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa ẹ tètè mọ bí bá ṣe ń lọ ń bẹ̀. Bó wá kí èyí tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ti bàbá wa Adéolú Adékọ́lá ẹ mà ṣe o. Ọlọ́run ní tó ìgbìyànjú lásán léèyàn ń gbà kọ́ba mi òkè ó dákun kó dé ìgbìyànjú wa ládé ògo ká má ṣe lásán. Ẹ ṣe wẹ́pù ìfẹ́ wa gbogbo ìgbà. Láṣẹ Elédùmarè á máa rí yín bá àdúrà yín tì ẹ̀yin náà ó sì kéré oko wálé. Bàbá wa Venerate Abubakar ẹ ṣe wọn bá mi òkè ní tó láṣẹ Elédùmarè yóò yẹ gbogbo wa kò ní yẹ ẹ lẹ̀ torí yíyẹ báyìí ní yẹyẹlé dídẹ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní dàdàbà yóò yẹ wá yóò dẹ̀ wá lọ́rùn kò ní lè mọ́ wa lágbára Olódùmarè. Ẹ jẹ́ wá ṣe báyìí. Ṣé ẹ mọ̀ wípé Adébíyẹyìn má ṣí àgbà ọ̀lẹ òní Yorùbá ń perú wọn, àmọ́ kó tó wá di wípé àárẹ̀ bí ẹyìn gan
ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí kábíyèsí ọba Sàlíù tó jẹ́ Sàbí Ìgànná ti ìlú Ìgànná, oníláyé àyájọ́ ọjọ́ òbí wọn, pé láṣẹ Elédùmarè kí ọba mi òkè ó jẹ́ sí kí kábíyèsí ó pẹ́ bí mo pẹ́ ṣe é pẹ́, kí wọ́n gáyé gbà wọ́n ó túbọ̀ máa tu gbogbo àwọn ará ìlú Ìgànná, kó túbọ̀ máa tù wọ́n lára gbẹ̀dẹ̀gbẹ̀dẹ láṣẹ Elédùmarè, káyé mọ̀ nira fún wọn o, kó sì má nira fún ìlú àti kábíyèsí àti gbogbo àwọn èèyàn ààfin àti gbogbo ará ìlú Ìgànná lápapọ̀, kí gbà ó dẹ̀ wọ́n láṣẹ Elédùmarè. Kábíyèsí ọba Sàlíù Abdulazeez tí wọ́n jẹ́ Sàbí Ìgànná ti ìlú Ìgànná, a kí wọn kú ayẹyẹ orí kádùn wọn eléyìí tó kò lónìí láṣẹ Elédùmarè. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n á ṣe nínú àlàáfíà ara, àwọn ò ní bá wọn mọ̀ nira o, àti àwọn àtàwọn àti gbogbo ìlú Ìgànná lápapọ̀, ọ̀kankan wa ò ní mọ̀ nira láṣẹ Elédùmarè. ẹjẹ́ wa ṣe báyìí, ẹjẹ́ á pe epo àkàsọ́ agbo lónìí. Bí ọdẹ ṣe ń múra náà ni mo fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ò múra, torí ọ̀nà tí a fẹ́ gbà ṣe ètò tòní àní pẹ́ pàápàá, àmọ́ mo fẹ́ wo bí a ṣe lè sáré ronú sí àwọn òwe ìjìnlẹ̀ Yorùbá. ọ̀wọ́ táfò ní ṣe nu. Ṣé ẹ mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá a sọ ìtàn kan, mo ní kí ẹ sọ òwe tí ó yọ láti inú ìtàn náà, àmọ́ mi ò réèyàn fún mi lésì. Ẹ jẹ́ kí n fi ṣe ní ọ̀sẹ̀bọkẹ́bọ jẹ, ẹbọ ọ̀hún ní wàá kó jẹ báyìí. Àmọ́ tí ò ní ìyọ̀nà tí mo fẹ́ gbé gbà ní wípé màá pa ìlàjì òwe, ẹ̀yin ò wá sọ ìbẹ̀rẹ̀ òwe o. Òwe ọ̀hún lọ́pọ̀lọpọ̀ ìgbà ìlàjì ẹ̀ kò la máa ń pa, èmi ò wá pàlàjì ẹ̀, ẹ̀yin á sọ ìbẹ̀rẹ̀, màá sì ṣàlàyé tó rọ̀ mọ́ òwe náà fún wa. Ìtàfi ò ní ṣe nu, òun ló jẹ́ kí n sọ wípé ló jẹ́ kí mọ̀ọ́mọ̀ lórí Alhaji Dáúdà Àkànmú eku àpàtì, mo rò pé bí ọdẹ ṣe ń múra náà ni kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà kẹ́ ẹ múra láti gba ìbéèrè mi, kẹ́ ẹ sì gẹ̀bùn káàdì eléyìí tí wọ́n ti fún wa lórí ètò fún tòní. Ẹ má gbàgbé pé mo ní kẹ́ ẹ múra, mo fẹ́ kẹ́ ẹ múra ló jẹ́ kí n lo orí un. Ní ọ̀sẹ̀ tó kọjá, ìtàn tí a gbé yẹ̀wò, òwe tí ó jẹyọ nínú ìtàn ọ̀hún ni wípé ikú tí ń pa ojúgbà ẹni, òwe ní ń pa á fún ni. Bí nǹkan bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn tí ó súnmọ́ ọ, ló ní láti jẹ́ ojúlalákàn fi sọ́rí láti lè dènà irú nǹkan bẹ́ẹ̀, irú nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn, tí òfin ní jẹ́ wípé nígbà tí ó bá wá dé ọ̀dọ̀ rẹ yóò burú ju eléyìí tó ṣe àwọn tí ó wà nítòsí rẹ tí wọn ò kà sí lọ. Pé ikú tí ń para ilé ẹni, tí ń para àbá ẹni, tí ń pa ẹni ó súnmọ́ ni, nǹkan tí ń ṣe ẹni tó súnmọ́ ni, òwe ní pa á fún ni. Pé bá ó ti lè ṣe ẹni o, bí ẹ bá tètè wá ọ̀nà àbáyọ, kẹ́ ẹ jẹ́ ojúlalákàn fi sọ́rí láti tètè wá nǹkan ṣe. Nígbà tí ó bá ṣe ẹni tí ń ṣeun tán, tí ó bá padà fi dọ́dọ̀ olúwa rẹ̀, lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa burú ju tèyí tó kọ́kọ́ ṣe lọ. Irú eléyìí la rí nínú ohun tó ṣẹlẹ̀ sí kábíyèsí tí gbogbo aráàlú sọ wípé ikú ìjì tí ń jà lúdẹ́ nìkan kan ò rí nǹkan ṣe sí kábíyèsí, kí lẹ́ ṣe tó ní kó kan
kó ní kálukú ó rántí ẹ̀ ni kó ní kálukú ó rántí ẹ̀ kí kálukú ó rántí ẹ̀ kálukú sì rántí ẹ̀ ńgbò wá dọ́dọ̀ tiẹ̀ ẹ̀kan náà ló runú lé rẹ̀ tán láṣẹ Elédùmarè afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ sí wa nǹkan burúkú ò sì ní run wá àwa náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ẹ jẹ́ ká máa jẹ́ ojú lalákùn fi sọ́rí bí nǹkan bá ti ń ṣẹdí ó súnmọ́ tí ń sọ̀rẹ́ rẹ tí ń sáré àdúgbò rẹ a ní láti jọ gbìyànjú láti wá ọ̀nà àbáyọ sí nǹkan ọ̀hún torí tẹ́ ẹ bá kọ̀ láti wá ọ̀nà àbáyọ sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò padà lọ́dọ̀ tiyín náà ibi ò ní kàn wá o ẹ má gbàgbé àwa fúnra wa ní láti jẹ́ ojú lalákùn fi sọ́rí. ẹgbẹ́ wọn ṣe báyìí òwe tí mo fẹ́ kí ẹgbéyẹ̀wò kẹ́ ẹ sọ ìbẹ̀rẹ̀ rẹ̀ lónìí ni wípé ojú ọ̀run tú ẹyẹ fò láì farakanra kí ló bẹ̀rẹ̀ rẹ̀ púpọ̀ wa la máa ń pa pàápàá jùlọ lásìkò tí a bá rí ẹnìkan tó fẹ́ máa fi wà ìjowú kíkorò sí ẹnìkejì tá a bá rí èèyàn tó fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ wípé èmi lèmi wà bí i o ẹ̀yin ẹ má súnmọ́ bí i o èmi lèmi ti bí ìmú o ẹ̀yin ẹ má súnmọ́ bí i o èmi lèmi dúró báyìí o ẹ̀yin ẹ dúró lọ́ọ̀kan o tá a bá rí àwọn èèyàn tí wọ́n ń hùwà wípé àwa la wà ń bẹ̀ ẹlòmíì ò gbọ́dọ̀ dé àwa la jókòó síbí ẹlòmíì ò gbọ́dọ̀ súnmọ́ wa àwa la dààyè imú ẹlòmíì ò gbọ́dọ̀ dé àwọn àgbà wa máa pò wípé ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra kí ni ìbẹ̀rẹ̀ òwe yìí ìbéèrè tí mo fẹ́ fi síta tí ẹ fi gba ẹ̀bùn káàdì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà èèyàn méjì tí wọ́n bá ti kọ́kọ́ dáhùn òní wọ́n jẹ̀bù ọ̀hún kí ni ìbẹ̀rẹ̀ òwe yìí ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra. bẹ́ẹ̀ ni ìyẹn ṣeun bàbá wa Adéolú Adékọ́lá tó o bá tètè gbọ́bọ̀ gbọ̀bọ̀gbẹ́ ọ̀bọ̀ ògbí ọwọ̀gbẹ́ bọ́ ọ bá ti rí wípé ọ̀bọ̀ ti ń hùwà tí ò ṣe kíní tètè gbé wọ̀gbẹ́ àfàìgbọ́bọ̀bọ̀ wọ̀gbẹ́ ọ̀bọ̀ ó padà gbọ́ lọ́bọ yọ padà gbé wọ̀gbẹ́ ẹ ṣeun àgbà ò ní tán lórílẹ̀. mo retí kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní fún mi lésì o mo ti ṣàlàyé fún yín wípé mi ò ní pa ìtàn tí ó gùn lónìí àkànṣe ni mo fẹ́ ká fi òní ṣe ká mọ̀ pẹ́ tá a fi lọ ká sì fún ẹ̀yin èèyàn wa ní káàdì mo fẹ́ tiẹ̀ wo àwọn tí wọ́n jọ máa àgbà níyí ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra kí ni ìbẹ̀rẹ̀ òwe yìí nǹkan kan làwọn àgbà sọ ọ́ bọ̀ òwe òun níbẹ̀rẹ̀ tí wọ́n bá ti wá sọ nǹkan tí wọ́n bá ní wá o ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra. rárá o ṣé tiẹ̀ kí n ṣe tèmi kò súnmọ́ ó kù díẹ̀. mo ní ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra ṣé ẹ mọ̀ wípé ó ní tó imú káwọn àgbà ó pòwe mo sì ti ṣàlàyé
lásìkò tá a bá rí ẹni tí ń jowú bóyá èèyàn méjì tí wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nísọ̀ tẹ́nì kìíní wá wò pé ẹnì kejì ń tàjọ ń lọ tó wá mú ẹni tí ń tà yìí tó mú lórogún tó ní dandan òun ó fàyè nílá ni kíni ìkankan náà kọ́ lájọ́ ń tà ní bó lọ́jà tiẹ̀ ó ṣe mọ́ ìyá ju tèmi lọ wọn ni àá bí kinní kan ò bá ní ṣe kinní kan ojú ọ̀run tẹ́yẹ ẹ́ fò láì farakanra mo ti fún yín lórí ìjó o mo ti fún yín ní atọ́ka ọ̀nà wá ní bí kinní kan ò bá ní ṣe kinní kan ojú ọ̀run tẹ́yẹ ẹ́ fò láì farakanra kí ni eléyìí tí mo fi kinní kan dípò ìyí tí mo fẹ́ kí á dáhùn kí ni abala àkọ́kọ́ nínú òwe ojú ọ̀run tẹ́yẹ ẹ́ fò láì farakanra ẹ wọ́n jẹ́ gbé káàdì mi lọ wọ́n ní fún yín ni ẹ dáhùn ìmúdà mi dáhùn ọdẹ ló tún wá ní ẹgẹ gbé ó bá tó gùn dé sí hello ẹ káalẹ́ o a kú dédé àsìkò yìí o ẹ ṣe ọlọ́run ló ń téèyàn ń gbìyànjú ni o kí lorúkọ yìí àti ibi tẹ́ ti ń pè wá. olúwa ṣe ọmọ olókùn ọ̀la lórúkọ mi láti àkùngbá àkókò. láti àkùngbá àkókò ẹ mà ṣe wẹkú ìfẹ́ wa olúwa ṣe ọmọ olókùn ọ̀la. olókùn ọ̀la. olóko. ológun ọ̀la. bẹ́ẹ̀ni. ẹ ṣeun ẹ fẹ́ dá sí ètò yà ń gbọ́ yín o. bẹ́ẹ̀ni ẹ sọ pé ká sọ ìbẹ̀rẹ̀ ojú ọ̀run tẹ́yẹ fò láì farafara. bẹ́ẹ̀ni. ìbẹ̀rẹ̀ rẹ̀ ni tí ẹyẹ kò bá fi ẹyẹ níwọ̀n ojú ọ̀run tẹ́yẹ fò láì farafara. bí ẹyẹ kò bá fi ẹyẹ níwọ̀n. ẹ súnmọ́ ó kù tíntín ní ṣùgbọ́n tó bí pẹ́ ẹ ti wà lójú ọ̀nà yẹn ẹ ti jẹ káàdì pé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. ẹ ṣeun olóòtú àtọ̀ní tọ́lórílẹ̀ o. àmì àṣẹ ìdùmàrè ẹ̀yin náà kú gbìyànjú ó kù kíkiní tí ìdáhùn ó fi pé dáadáa ṣùgbọ́n ẹ ti wà lójú ọ̀nà òrọ́rù ẹ̀yẹ náà ni àmọ́ gbólóhùn kan wà tí ó mẹ́ẹ̀ nínú àgbékalẹ̀ dáhùn yín o ní màá fi ṣe àyè fún ẹni tó bá tún lè gbìyànjú láti mú dáadáa ẹ jẹ́ tó ká fàyè sílẹ̀ fún ẹnìkan sí bóyá ká pè wọlé tàbí kí wọ́n kọ sí àbí àríwí sí. ó dá ẹ ṣe o. lẹ́yìn sórí aago tá a fi pè yín náà ní ká bá yín fi káàdì ń sí àbí. bẹ́ẹ̀ ni. ó dá ẹ rí ní kété tá a bá ti parí ètò. ẹ bá wa kí gbogbo àwọn ará àkókò o. wọ́n máa gbọ́. ó dá ẹ ṣeun púpọ̀. ó dá o. bá fi ẹyẹ níràn ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra ìbẹ̀rẹ̀ ẹ̀rẹ̀nú àmọ́ nǹkan kan mẹ́rẹ̀ ń bẹ̀ in tó bá mẹ́rẹ̀ ń bẹ̀ o ni mo fi àyè sílẹ̀ fún ẹnìkan sí i láti pè wọlé tàbí láti kọ sí àbí àríwí sí láti ṣe àtúnṣe sí àgbékalẹ̀ kẹ́ni náà fi jẹ ìfa káàdì pé ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tó wà nílẹ̀ kí ló bẹ̀rẹ̀ ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra mi ìfẹ́ ká pẹ́ púpọ̀ nígbà tá a bá wá ṣe àgbékalẹ̀ gbólóhùn ọ̀hún tí gbólóhùn ògbé ń pé èmi á wá ṣàlàyé nípa ẹ̀ lábàdágbére fúnra wa lórí ètò fún tòní ìpàdé wa bá tún di ọjọ́ mẹ́jọ lórí Ìtàdòwe àmọ́ láṣẹ Elédùmarè ní ọjọ́ Ẹtì a ó tún pàdé lórí ètò ìṣẹ̀dálẹ̀ gangan. a kí
bàbá wa Akínbọ́lá Sulaimon Kúnlé bí ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ dákun ẹ má gbàgbé láti bá wa tọ́ kálẹ̀ ìyẹn ni pé kẹ́ ẹ share ẹ̀ káwọn tí wọn ò tí ì káti ẹ̀ máa wò ó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà báwo lẹ ṣe ń rántí àwọn òwe àti Yorùbá sí èwo nínú àwọn òwe Yorùbá ó la mọ ìtàn tó rọ̀ mọ́ àti bá a ṣe ń lò ṣé kìí ṣe pé akàn ń yọ òwe bí ẹni yẹ ọmọ aláàríjà akàn ń lò bó ṣe ń wà láì wo ìbádọ́gba rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tàbí àwọn nǹkan tá à ń ṣe kí ló bẹ̀rẹ̀ ojú ọ̀run tẹ̀yẹ fò láì farakanra. mo retí wípé kí ìdáhùn ó ti pọ̀ lójú òpó ni kí ló ṣẹlẹ̀ ojú ọ̀run tẹ̀yẹ fò púpọ̀ wa la sì máa pa òwe yìí o pàápàá tẹ bá wo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó lọ ní a kí ló dé tí lágbájá ń jowú lágbájá ó lè ṣe tiẹ̀ kẹ́nìkejì náà ó sì ṣe tiẹ̀ ojú ọ̀run tẹ̀yẹ fò láì farakanra èwo làbúrò rẹ ni tí dáa fún kó wá máa so kó mú pọ̀ bí ẹni ẹ́ sópa èwo làbúrò rẹ ni tí ń rú òkè kí wò ó wá sunu pọ̀ bí ẹni ọmọ kú fún kí ló dé tó rẹ ni tí ayé rẹ̀ ń dá tí wò ó wàá fajúro bí ẹni ọ̀fọ́sẹ̀ wá ní ó ní kò sí ìdí kankan fún ọ láti fajúro sájú ẹlòmíì sí gbéga ẹnìkan sí lọ síwájú ẹnìkejì torójú ọ̀run tẹ̀yẹ fò láì farakanra ìbẹ̀rẹ̀ rẹ̀ gan òun ni ìbéèrè tí mò ń béèrè àmọ́ dàbí pé ọjọ́ ń lọ ẹ jẹ́ kí n já tó gbórí díẹ̀ sí bí ìbá ti wá rẹ́ni fún mi lésì a jẹ́ pé yìí tó dáhùn nǹkan mi nu àwa múra ẹ wá gbìyànjú láti múra lẹ́dẹ̀ mi ṣáájú ètò ìtàdòwe lọ́sẹ̀ tó bọ̀. ọjà ó jọ pé ẹ fẹ́ kí n tẹ́ ní oúnjẹ mo gbé wòde kí n kó jẹ mo lẹ́ẹ̀kọ́ sí mo lu ẹni tó ti gbìyànjú ló tó pè wọlé láti dáhùn mo lù wọ́n lọ́gùn ẹnu ọmọ àgbà ni wọ́n gbìyànjú òun ló jẹ́ kí n wò wípé yàtọ̀ sí wípé wọ́n pè wọlé láti àkùngbá àkókò lọ́hùn-ún ó ní láti jẹ́ wípé akẹ́kọ̀ọ́ ló ń tọ̀ tàbí kó jẹ́ ọmọ àgbà tó fi gbìyànjú tó fi mọ ẹ̀hán àmọ́ ibi tó mẹ́rẹ̀ ń bẹ̀ tí mo fàyè lẹ̀ fún ẹ̀yẹ èèyàn wa láti dá sí tẹ́lẹ̀ ó ní wípé bí ẹyẹ ò bá ní fi ẹyẹ níràn kìí ṣe bẹ́yẹ ò bá fẹ́yẹ níràn bí ẹyẹ ò bá ní fi ẹyẹ níràn tí èsè wípé ẹyẹ kò kú ò láàyè tiẹ̀ lọ bá ẹyẹ míì láàyè ibòmíì tí ìṣe wípé ẹyẹ kan ó mọ fìyẹ́ rẹ̀ kọjá bó ṣe yẹ kó fì í ojú ọ̀run tú ẹyẹ fò láì farakanra. àpètàn àgbékalẹ̀ òwe oníkíkún ni wípé bí ẹyẹ ò bá ní fín ẹyẹ níràn ojú ọ̀run tẹyẹ fò láì farakanra. èyí ò ní wípé bí àwọn ẹyẹ bá ń dà á lọ kò sí bó ṣe lè wù kí wọn ó pọ̀ tó ààyè wà fún oníkálukú láti lọ tiẹ̀ nǹkan tó lè wù ká máa ṣe irú iṣẹ́ yòówù tá a lè máa ṣe kò sí ìdí kankan fún ọ láti máa ṣe lára ẹnìkejì torí wípé ààyè wà ńlẹ̀ fún oníkálukú láti nà yẹ́ ẹ̀sà kó máa fò lọ tiẹ̀
àmọ́ bó bá ti wá di wípé ẹyẹ kan ló ti ń nàjẹ́ nínàkúnà, ìgbà náà ni ìjà lè dé, ìgbà náà láṣọ lè dé, ìgbà náà ni kùsínú lè dé. Ó làwọn àgbà ṣe máa ń sọ wípé bó ṣe lè wù kẹ́yẹ ó pọ̀ tó lọ́hùn ní lójú ọ̀run o, bẹ́yẹ ò bá ní fín ẹyẹ níràn tí ò sọ́wọ́ pé èèyàn mọ̀ọ́mọ̀ fẹ́ fínúfíndọ̀ tọ́jà ẹnìkejì, àyè wà fún oníkálukú láti ṣayé rẹ̀ láì gbọ́ra wọn. Mo rò pé bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ pa òwe yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ní ìsìn, ẹ lè fi ìgboyà pátán ní kíkún wípé bẹ́yẹ ò bá ní fín ẹyẹ níràn, ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra. Ibi tí a ti wá máa ṣẹnu dídéédéé síbí lé nínú èyí ò ní wípé ibi tá a ti máa dágbére fúnra wa lórí àkọ́tún ètò wa, ètò yìí Ìtàn dòwe tòní òrè. Alàgbà New Jasmine, mo ti sọ́kẹ́ tó kọ́ torí kí n lè fi àyè lẹ̀fẹ́ tí ó bá gba ìdáhùn ló jẹ́ kí n fi àsìkò sílẹ̀ tí mo fi dúró. Àmọ́ nígbà tí mo dúró kó mọ̀ bá wá di wípé agbóúnjẹ́lé akànmọ́ wora wa tó ń jẹ́ òfin tutù ló jẹ́ kúkú fún rárá mi dáhùn. A jẹ́ wípé káàdì kan o láti ṣẹ̀bù lónìí, a máa mú kan yòókù lọlé. Nígbà wo bá di ọjọ́ mẹ́jọ, a tún máa mú kan yòókù, a tún máa mú bọ̀. Ibi tí a ti máa dágbére fúnra wa lórí àkọ́tún ètò wa, ètò yìí Ìtàn dòwe fún talẹ́ ìlélẹ́yìí. Gbogbo èyí tẹ́ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa, ẹ dákun, oore pàtàkì tẹ́ lè ṣe fún wa ní kí ẹ túbọ̀ máa wa tàn kálẹ̀, káwọn tí wọn ò tí ì mọ̀ nípa ètò Ìtàn dòwe yìí káwọn náà ó lè mọ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, ó yẹ ká mọ ìtàn tó rọ̀ mọ́ àwọn òwe tí à ń pa, ká mọ àwọn òwe yìí ní kíkún, ká sì mọ àsìkò tí lílò wọn bá mu, tí òfin ní di wípé a mọ̀ ṣe àṣìlò òwe. A kí ọmọọba Adémọ́lá Oyèdòkun, ẹ ṣeun, Elédùmarè ó máa gbà fún wa, ọba mi òkè kò ní fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan, àṣẹ Èdùmàrè. Ẹ má sì gbàgbé bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook náà ní kẹ́ ẹ tún máa darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní Ìṣẹ̀dálẹ̀ Àbínibí wa. Ìpàdé wa di ní ọjọ́ Ẹtì láṣẹ Elédùmarè, Ẹtì ò ní wọ̀rọ̀ wa. Èyí tí mo sì wá fẹ́ ká jọ gbéyẹ̀wò lórí ètò Ìṣẹ̀dálẹ̀ lọ́jọ́ Ẹtì, ó ní ọ̀rọ̀ Ṣàngó Olúkòso àyàrá náà àkàtà yẹ́rìyẹ́rì. Ṣàngó mélòó ló wà nílẹ̀ Yorùbá? Ṣáláàfin Ṣàngó náà lòrìṣà Ṣàngó. Mo bá ṣe wípé Aláàfin Ṣàngó lòrìṣà Ṣàngó, ṣó túmọ̀ sí wípé kò sóríṣà Ṣàngó nílẹ̀ Yorùbá k'Aláàfin Ṣàngó tó jẹ? Ẹ má gbàgbé wípé ọmọ bíbí ìlú Ọ̀rànmíyàn òun l'Aláàfin Ṣàngó. Ṣáláàfin Ṣàngó lòrìṣà Ṣàngó. Ṣàngó mélòó lẹ́yìn sọ pé wà? Ẹ jẹ́ ká jọ pàdé tó bá di ní ọjọ́ Ẹtì lórí ètò Ìṣẹ̀dálẹ̀ ní dédé agogo 4 ọ̀sán lọ́dọ̀ tí wá ń bì ní o. Aago 4 ọ̀sán lọ́dọ̀ wá ń bì. Òun lájọ pàdé tá a fi wá sọ báwo ni Ṣàngó ṣe jẹ́, Ṣàngó mélòó ló wà. Èyí tẹ́ ti darapọ̀ mọ́ ẹ má gbàgbé o láti bá wa tàn kálẹ̀ kí àwọn tí wọn ò tí ì darapọ̀ mọ́ wa kàn lè mọ̀ nípa ètò Ìṣẹ̀dálẹ̀. Olúwabùkọ́lá ń dágbére fún yín pé ire la fi pàdé ní amọ̀rẹ́ mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò.
èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tẹ́ ẹ̀ ń fẹ́ wa ní gbogbo ìgbà náà ni màá tó bá pàdé tó bá di ní ọjọ́ mẹ́jọ lórí ètò ìsọdòwe àti ní dédé agogo 4 lọ́jọ́ Ẹtì lórí ètò ìṣẹ̀dálẹ̀. Ire lójú owó rí, ire lójú wa ò máa rí ní gbogbo ìgbà. Ohun ayọ̀ la ó sùn.